هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى. Ọba tí ó dá wa, ọba náà ó kẹ́ wa, òun ló ṣe wá ní pàtàkì nítorí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni ńlá ni pàtàkì ni ó wá ṣe wá ní ọmọlẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ó tó ní ọpẹ́ fún ọba náà, ọba tó ṣe adúpẹ́ fún, ajẹ́rìí pé òun nìkan ni ọba tí yẹ ká sìn ní òdodo, a sì jẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run ọba ni. Ọlọ́run kó wá kí Ànábì wa Muhammad, kó kẹ́ gbogbo àwọn ará ilé ẹ̀, kó kẹ́ àwọn sàhábà rẹ̀ tí wọ́n dúró tì í pẹ̀lú gbogbo ohun tí Ọlọ́run ọba tó yọ̀ǹda fún wa ní àrísìkí ní ti ara àti ẹ̀mí tí wọ́n sì kó sórí bẹ́ẹ̀, àti gbogbo àwọn ẹni tí wọ́n fi tẹ̀lé tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam fi di ọjọ́ ẹ̀san. Kí Ọlọ́run ọba àríkẹ́ ọlá kó kàwa náà kún wọn. Ẹ̀yin ẹrúsìn Ọlọ́run ọba wọ́n jùlọ ọdọwọ́ ẹni kọ̀ọ̀kan wa pẹ̀lú ìpáyà Ọlọ́run ní ìkọ̀kọ̀ àti gbangba. Ẹ jẹ́ kí a rò mọ́ ká mú dání, ká dì mọ́, ká má fílẹ̀, ká fi ṣe òpó nínú ìrìn àjò ìgbésí ayé wa títí ká fi kó láyé, nítorí pé òun nìkan ní ọkọ̀ tá a lè wọ̀ tá a fi ṣoríire ayé àti ti alkiyama. Kí Ọlọ́run ọba àríkẹ́ ọlá má jẹ́ kí a rí ohun tí a mọ̀ sí eré ibú. Ọlọ́run má jẹ́ ó tọ́ sí wa láyé o, má jẹ́ ó tọ́ sí wa ní kọ̀kọ̀ sàárè, má jẹ́ ó tọ́ sí wa ní gbangba alkiyama. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Èyí tí a gbé yẹ̀wò lénìí, òun náà ni ọ̀rọ̀ nípa àwọn àmì kan léyìí tí al-Qur'an tí ó ṣàlàyé fún wa àti súnnà tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, pé tá bá ti ń rí àwọn àmì náà, ìtọ́kasí kan ló jẹ́ lérí pé al-Qiyamah ti súnmọ́. Àwọn àmì náà tá bá ti ń rí ká mọ̀ pé al-Qiyamah ṣe gíní, ó ti súnmọ́, ká gbáradì. Ọlọ́run sọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbé yas'alunaka 'ani s-sa'ah, nígbé èrè Ànábì wọ́n máa wá bi ẹ́ nípa ọjọ́ al-Qiyamah pé ìgbà wo. Qul sọ fún wa, 'ilmuha 'inda Allah, ìmọ̀ ọjọ́ ọ̀gbẹ̀yìn ọwọ́ Ọlọ́run ló gbé wà, wọn ò ní mọ̀ pẹ́. Wa ma yudrika la'alla s-sa'ata takunu qariba. Ọlọ́run wá sọ fún Ànábì pé tálẹ́ni tó fi mọ̀ pé al-Qiyamah ti súnmọ́. Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ó wáyé inú súnnà látọ̀dọ̀ Ànábì, tárábì ní kí ni bu'ithtu ana was-sa'atu kahatayn. Ọlọ́run ní ìgbédìde tọ́lọ́run gbóhùn Ànábì dìde pé òjíṣẹ́ ni ẹ́, àti ọjọ́ al-Qiyamah báyìí làwọn súnmọ́ látara. ń já sí pé gbédìde tọ́lọ́run gbé Ànábì dìde ní òjíṣẹ́ tó jẹ́ òjíṣẹ́ ìgbẹ̀yìn, ìtumọ̀ rẹ̀ ní pé al-Qiyamah ti súnmọ́ o. Ẹ wá wò àtìgbà tí Ànábì ti sọ̀rọ̀ dì sí, a rí pé ọjọ́ náà ó jìnà síra wọn, pẹ̀lú bẹ́ẹ̀ ó sì súnmọ́ ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ń já sí pé gbólóhùn tí Ànábì sọ yìí, Ànábì fi ń fún gbogbo ẹnikẹ́ni lára ń pé ẹ gbáradì, al-Qiyamah ṣe kí ni, ó ti súnmọ́. Ohun tí mo mú wá, ẹ sáré mú dání, kẹ́dìrọ̀ mọ́, kẹ́tètè ló. Ìgbà tí ikú yọjú sí yín kò sẹ́ni tó mọ̀ nù yín. Gbogbo ẹnikẹ́ni tí kú bá yọjú sí, al-Qiyamah ṣe kí ni, ó dúró ni. Ọjọ́ al-Qiyamah Ọlọ́run nìkan ló mọ̀. Kí wá ní àwọn àmì tó wáyé inú súnnà ti Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ń tọ́ka sí pé al-Qiyamah ti súnmọ́? Àkọ́kọ́ ni taqarubu zaman. Taqarubu az-zaman,
Ànábì ní tẹ́ bá ti lè rí wípé ọjọ́ ayé ń súnmọ́ra wọn, ilẹ̀ ò pẹ́ ṣú, ilẹ̀ ò pẹ́ mọ́, àlùkìyámọ̀ ti súnmọ́. Ẹ wá wo ohun tí ń ṣẹlẹ̀ lónìí. Ọ̀sẹ̀ kan dà gẹ́gẹ́ bí kíni? Ọjọ́ kan. Ọdún kan ó dà gẹ́gẹ́ bí oṣù kan. Oṣù kan dà gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ kan. Ọjọ́ náà ń sáré gan. Ẹ dákun, nígbà wo nílẹ̀ mọ́ nísìn? Ayé tó fẹ́ kí ayé là lásàrí ó wọlé, yóò ti nígbà tó fẹ́ lọ sùn. Bí ṣe ń wá ń lọ ìyẹn, bẹ́ẹ̀ náà ni ọjọ́ ikú èmi pẹ̀lú yín súnmọ́. Sísọ tí Ànábì sọ ọ́nù súnà rẹ̀, ibi ń sọ pé ẹ múra mọ́ṣẹ́. Tẹ́ bá ti lè kú, iṣẹ́ ò ṣe ṣe mọ́ o. Kí ló kàn? Al-hisab, ìṣirò. Lẹ́yìn ìṣirò, a wá fi àyè tó jẹ́ tiẹ̀ fi hàn ẹ́ nínú sàárè. Wọ́n ṣílẹ̀kùn ẹ̀ fún ẹ tó bá já sí ń pẹ́ ní eré ni ẹ́. Wọ́n ṣílẹ̀kùn àlìjánà fún ẹ ní òdiwọ̀n ibi tójú ẹ gbé ríran dé. Wọ́n máa rí, wọ́n máa sọ fún ẹ pé lágbájá ọmọ lágbájá gbójú sókè. Àyè tó ń wò lọ́kànkán yẹn, tọ́lọ́run bá gbé ẹ débi tó fẹ́ padà lọ jókòó sí nìyẹn, ìyẹn lé àlìjánà. Ṣùgbọ́n tó bá já sí ń pé ẹni ibi ni, wọ́n ṣe hàn án bẹ́ẹ̀ pé lágbájá ọmọ lágbájá gbójú sókè. Tó bá di ń pọ́jọ́ àlùkìyámọ̀ bá dé, tọ́lọ́run bá gbé ẹ dé kún mi báyìí, inú náà tó ń lọ nìyẹn. ń já sí pé kálukú ó ti máa yẹ nínú sàárè kó tó di ń pọ́n náà wọ́n ṣe kéde yóò gbé wa dìde. Ẹ ká múra mọ́ṣẹ́. Ìyẹn jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́kejì, dhuhurul fitan. Arábìnrin tó bá di ẹ̀yìn gbà, àdánwò ó gbalẹ̀ kan, fìtínà ìdààmúdàbò yóò gba gbogbo ayé. Débi pé kálukú ò ní mọ ohun tí ń ṣe láyé náà mọ́. Gbogbo ọ̀rọ̀ ayé ó dàrú, ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀gán ó dàrú. Bó ti fẹ́ ṣẹ̀sìn gbà gan ò níye mọ́. Tó bá di gbẹ̀yìn gbà, bọ́kọ ṣe máa dààmú ìyàwó, bẹ́ẹ̀ ni ìyàwó gan ó máa dààmú ọkọ. Ọmọ ó máa dààmú bàbá ẹ̀, bàbá gan ó máa ṣe kí ni? Yóò máa dààmú ọmọ ẹ̀. Kò wá ní sí ìfọ̀kànbalẹ̀ mọ́. Kódà wọ́n ní yóò lágbára débi pé tí wàhálà náà bá kilẹ̀ tán, ní súnà tí Ànábì Muhammad ni o, tó bá kilẹ̀ tán, wọ́n ní ẹ rí èèyàn tí ó mọ gba ibi sàárè kọjá. Tó bá wá débi sàárè ẹni tó ti kú, yóò máa fi ara fi gbolẹ̀ ń bẹ̀ ń pé ǹjọ́ lọ́wọ́ ọ̀tẹ̀ yìí ṣe òun bí ẹni tó wà ní sàárè yìí kóhun kú kóhun mọ̀ lọ. Tí dààmú náà bá dé tán, ǹjẹ́ àti máa rí àwọn sín díẹ̀díẹ̀. Àti ń rí díẹ̀díẹ̀, kí ní ṣokùnfà ẹ̀? Tọkọ ń dààmú ìyàwó, tíyàwó ń dààmú ọkọ. Ẹ rí i pé láyé yìí báyìí ṣe, gbogbo ohun tá a bá ṣe láyé, àmọ́ ń kọ ká tó ṣe ni. Wọ́n padà bọ̀ wá bẹ̀ wọ́n pé kí ni ẹ̀tọ́ ọkọ lérí ìyàwó, kí ni ẹ̀tọ́ ìyàwó lérí ọkọ. Àwa bẹ̀ inshallah qariban. Gbogbo iṣẹ́ tá a bá ṣe láyé, àmọ́ ń kọ ká tó ṣe ni. Ṣùgbọ́n lónìí àkọ́mọ́. Tó bá fẹ́ fẹ́ ìyàwó, o ní láti kẹ́kọ̀ọ́ báwo la ṣe ń gbé pẹ̀lú ìyàwó. Wọ́n gan fẹ́ lọ́kọ, o ní láti kẹ́kọ̀ọ́ báwo la ṣe ń ṣe ìṣẹ̀mí pẹ̀lú ọkọ tí fìtínà ò fi ní sí. Ẹ á rí pé kìnìyàn afílẹ̀ lónìí àkọ́mọ́. Wọ́n yẹn pé ohun tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ lóde sáyé. Kódà kó tó bímọ, o ní láti kẹ́kọ̀ọ́ ń pé báwo nìyẹn ṣe ń tọ́mọ gbà nínú Islam. Tá bá bímọ sẹ́, kí ni ta kọ́kọ́ máa ń gbé ṣe ní ẹ̀kọ́ fọmọ láyé? O ní láti kẹ́kọ̀ọ́ ẹ̀, ẹ̀rí ń pa akẹ́kọ̀ọ́ ẹ̀ mà làwọn máa fi yẹ ìyàkúyà nígboro. Ihun tí ojú náà wá fọ́ débi pé ohun tí kì í ṣọ̀làjú, tí í ṣe ohun tó yẹ kí bàbá pẹ̀lú ìyá fi ṣe fáàrí lára ọmọ ńkọ́, òun là fi ń ṣe fáàrí lára ọmọ bí kí ni ọmọ mi yé oṣòrìrì. Bàtà kẹ́kọ̀ọ́ ẹ̀. Ǹjẹ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ń bá di ìgbẹ̀ ìgbà ńkọ́, fìtínà ó ṣe kí ni? Gbalẹ̀ kan. Ẹlẹ́kejì. Ẹlẹ́kẹta, raf'u al-ilmi ash-shar'i wa dhuhur al-jahl. Arábìnrin tó bá di ìgbẹ̀ ìgbà, ìmọ̀ òfin ọba adẹ́dà, ìmọ̀ òfin Ọlọ́run,
ń pé báyìí ló yẹ ká ṣẹ̀sìn, báyìí ló yẹ ká gbáyé, báyìí ló yẹ ká tàkárà nínú òfin ọlọ́run ọba ó kàkó lẹ̀. Báwo ló fẹ́ kàkó lẹ̀? Báwo ló fẹ́ kàkó lẹ̀ gbà? Ọlọ́run ó mọ gba ẹ̀mí àwọn olùmọ̀, àwọn èèyàn tó tọ́ láwùjọ tí mọ̀ ń bẹ lára wa ń kọ́, Ọlọ́run ó mọ gbẹ̀mí wọn, wọ́n mọ̀ kú. Hatta la yabqa aliman, àríkó olùmọ̀ kan ò sí mọ́, tàdán wa ṣẹ́kù aláyìmọ̀. Fasu'ilu, ọ wá bí nípa ìmọ̀ Islam pé nǹkan báyìí kí ni ìdájọ́ ẹ̀ nípa nínú ẹ̀sìn. Èyí tó fi nílà adìrí kò ní sọ bẹ́ẹ̀ ń pé òun ò ní mọ̀ ń pẹ́. Fa aftaw bi ghayri ilm, yóò wá ṣe fatuwa, yóò ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn pẹ̀lú ayé mọ̀ fadallu wa adallu, yóò sọ ní ó tún sọ àwọn èèyàn. Kí ni ń ṣẹlẹ̀ lónìí? Ò ní ṣẹlẹ̀. Àyèmọ́ gbalẹ̀ kan, aláyèmọ́ pọ̀, àwọn aláwá gbé sípò, gbé sí ààyè tó gbé ga láwùjọ. Ẹ̀rí méjì náà wá ṣokùnfà débi pé kò sí ọ̀wọ̀ lára ọmọdé ságbàlagbà mọ́. Ń pé àgbà ní nínú ìmọ̀, ọmọdé mùjáràdé ń pé ó ti há Qur'an ní kò ní o. Wọ́n ń gbé ń pé àwọn ọmọ náà há Qur'an. Wallahi ahá Qur'an bò ṣe ọ̀tọ́ka sí pàtí dolùmọ̀ wọn. Attention. Tí a bá há Qur'an láyé ìpele kan láyé nínú ìmọ̀ ni, ó ti dolùmọ̀. Ó há àwọn lẹ́tù ló há, àwọn àmúhò ló há, àwọn phrase ló há. Kí ni ìtumọ̀ phrase náà? Kí ni phrase náà ń sọ? Al-Qur'an kalamullah, ọ̀rọ̀ Ọlọ́run ni. Kí ni nǹkan tí ń sọ? Ò ní mọ̀ ń pẹ̀. Òun pé ó há Qur'an, wọ́n gbé ẹ síwájú ń pé máa kírun fáwọn èèyàn ló bá di ìmámù ńlá, ìmámù haram. Ìwádìí ń pé wọ́n bí ẹ nípa ń pé nǹkan báyìí nínú ẹ̀sìn, kí ni ìdájọ́ ẹ̀? Sábà ń pé àwọn èèyàn ń gbé ẹ ga ń pé ó há Al-Qur'an, ọmọ wa rò ń pé kóhun wá sọ ń pé òun ò ní mọ̀ ń pẹ̀, ó bò ń kú, ọwọ́ àfọ̀pọ̀lọ́ fi gbé. Bàbá gan ó tún mọ yọ ń pọ́ mọ̀ mí ṣoríire, ó ti nímọ̀. Kọ́lọ́run kó dákun kó bá tọ́ òjò wá ṣe. Ẹ mọ̀ wá rí lẹ́nu ọmọdé, ẹ máa rí pé èmi ń pọ̀lú Ibn Baz ò jẹ́ nǹkan kan. Ibn Baz ọmọ hadith, èmi náà mọ hadith ni. Uthaymin kankan ìyẹn ní ìyẹn làwa náà. Ṣé mo rúkọ àwọn tó ń dáwọ́? Wọ́n fẹ́ wá parí, ó ní Abu Hurairah wa bashar ìyẹn ní, tí bá jẹ́ sọ̀hábà ìyẹn ní. Bó ti lè hadith, èmi nípa lè hadith, mo lè ṣàlàyé hadith bẹ́ẹ̀ ìwọ. Ẹ̀rí ń parí fi náà ọkọjá. Tí bí ń gbé kí ni? Súnnà là ń kígbe. Àwa ń fún gbogbo ohun tó jẹ́ bídíà àfọ̀nká lẹ́tí fi ń yẹ ìyá àwọn àgbàlagbà nínú ìmọ̀. Àṣàpọ̀lẹ̀ wọn. Bá a ṣe ń ṣe títí àti kọlu ànábì gan ànímọ̀ sallallahu alaihi wasallam. Kí ló sún adé bẹ̀? Àyè má ní mọ̀ tá a wá ń rí rẹ̀ wá ń bí kí ni olùmọ̀ ni wọ́n sábà ipò táwọn èèyàn gbé wa sí láwùjọ ló sọ wá níbẹ̀. إذن رفع العلم الشرعي وظهور الجهل يكون في آخر الزمان. بعد كده باشي ماري أزدين ريو أبي آتي ماري وادين كم أدي بها القرآن أو حديث ميجي تشالايه أو أقوم صلاة في بيا وأنا ما فاهم يبكير دي إمام. إن لله وإنا إليه راجعون. tó bá ṣìṣe gan tó bá pèsè àkíyèsí gbé láwájá tó ń sọ yìí ò dáre náà àdísì ànábì ni tíra olùkà tíra báyìí tún ká ó kéwé tíra kò kàsàlẹ̀. Àwọn olùmọ̀ ṣe nǹkan wà mí wọ́n máa ń kọ nǹkan lọ tó bá dín pókè fún ọmọ ń fún síìn lókè ń pé padà sí sàlẹ̀ àlàyé náà wà ní sàlẹ̀. Òun tọ́ òkè fi ń sọ̀rọ̀, òun tọ́ wọ́n sì ní ohun tó ń sọ sókè o tí kì í náà fi jẹ́ bẹ́ẹ̀ mọ́jẹ̀mú báyìí wà ní sàlẹ̀, mọ́jẹ̀mú náà lẹ́tẹ̀ ló fi ṣèṣe òun gbé tọ̀hún jáde. Tó bá wá dín kó bá tó wá ṣàlàyé fún pé nǹkan báyìí nítorí tán pé báyìí ni lóòótọ́, ó tún wá kú àti sọ síta pé mo ṣìṣe ni o. Ìjẹ́ gbólóhùn mo ṣìṣe ńkọ́? Àìmọ́ lè sọ wàláhì àìmọ́ ni. Ká fura sí gbogbo ẹ̀ pátápátá ń tọ́ka sí kékeré ni al-qiyamah ti sọ̀rọ̀. Aqulu ma tasma'un wa astaghfirullaha li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. Rabbil alamin wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah
وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلوات الله عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أقول فلان لا كسي أجارين كي الله وبارك ششوني أجارين كي أنا محمد صلى الله عليه وسلم كشلون بان قالوا كبارك أنا محمد gẹ́gẹ́ bí àlàyé tí a ń ṣe fúnra wa nípa àwọn àmì tí a máa rí tí ó fi máa tọ́ka sí pálíkì àmà òtí súnmọ́ kí ni ohun tó fà díẹ̀ kálíbà fi sára fún un kó má bàa wà nínú wọn. èyí tó tẹ̀lé iltimasul ilm inda al-asaghir wa tark al-akabir ká máa wáyé ìmọ̀ lọ́dọ̀ àwọn ọmọ kéékèèké ká fi àwọn àgbàlagbà nù mọ̀ ká fi wọ́n lẹ̀. pọ̀lú gbólóhùn pé afa ẹbí wa ni a lè yẹ̀yẹ́ a lè filẹ̀. ǹjẹ́ wà nù súnà afa ẹbí búlẹ́dígbèrè àbínú Al-Qur'an bí kí ni afa ẹbí oyè ìdílé ni wàláhì ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ nìyẹn o. ọtí yé máa sọ ń gbà mí bí tàbá gbogbo ọjà ṣe yìí pátá kò sí lè kí wọ́n ahlu súnà kankan lẹ́yà ọ̀yọ̀ kan gbólóhùn burúkú. a máa wá sọ ní gbólóhùn pé kí ni ọ̀dọ̀ àwọn oníbídíàn ẹ má ṣe wá ìmọ̀ àwọn táwọn oníbídíàn àwọn tó ní kí ni ẹ má ẹ fi síbí jẹun àwọn làwọn oníbídíàn gbólóhùn pé fi síbí jẹun yẹn ń kọ́ tuntun oníbídíàn má wá ìmọ̀ lọ́dọ̀ ẹ̀ tí yàrá ìyá ìmọ̀ sì wà lọ́dọ̀ ẹ̀. wàláyé ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ á bá òjò jẹ́ o ọlọ́run kó bá tó òjò ṣe padà kí náà wá ṣokùnfà àwa lé àwọn èèyàn sápò lára àwọn olùmọ̀ tó tọ́ àwa ń sọ àwọn èèyàn máwọn ẹni tí kì í ṣolùmọ̀ tẹ́lẹ̀ ń bá rí ojú burúkú ló fún mọ́ wẹ́bí kó gún ẹ ní nǹkan pa ni àti sálámà sí ẹ̀gàn ìṣòro ni ọlọ́run kó dáhùn kó bá ta òjò náà ṣe ẹ ká padà sẹ́yìn. ìmọ̀ al-ilm huwa ad-din ìmọ̀ yìí gangan lẹ̀sìn a kì í fi àyè mà fi ṣe kéde ìṣẹ̀sìn. àwọn kan míì wà tí a gbọ́dọ̀ mú nílé amúnílé lónìí àwọn kankan wà tó yẹ ká mú nílé àfọwọ́yẹ pẹ̀lẹ́ fi kéde gbogbo èèyàn kọ́ ló lè mọ̀ illa al-alim ẹ̀yà fún olùmọ̀ àwọn olùmọ̀ wọ́n mọ ibi tó yẹ kán ti jágbe wọ́n mọ ibi tó yẹ kán ṣe kéde ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ó sì máa rí ń gbà míì náà torí pé ọmọdé míì náà wà ọlọ́run fún ní mọ̀ yóò fún ní ìmọ̀ ṣẹ́rí'í yóò tún wá fún ní ẹ̀kọ́ ọba ṣe ń lò pẹ̀lú ìtẹríba torí ọ̀rọ̀ dáwà yìí iṣẹ́ tó bá fi lè ṣí nǹkan kan gbé síbì kan ó dà nǹkan rú lẹ́ẹ̀kan náà ni ló fi ní pé àwọn àfáàsọ mékè ni maratibu inkar al-munkar tá bá kọ ìbàjẹ́ láyé iṣẹ́ ìpele ìpele wọ́n ní ìgbà míì wà ẹ̀yẹ fólùmọ̀ ògì ṣẹ̀rìnkẹrì ó rí ìbàjẹ́ ń gbà míì kó tó lè kọ́ ń pé jẹ́ o ní láti ṣe àgbéyẹ̀wò ẹni tó fẹ́ sọ pé jẹ́ fún pé kàdìtì èèyàn wò ṣé onígbéraga ni ṣé oníbínú ni ṣé ìjọba ni ṣé olówó ni ṣé tálíkà ni ṣé olùmọ̀ ni ló fi mọ gbólóhùn tó fẹ́ gbéra iṣẹ́ sí ṣọmọdé ni àbágbàlagbà nítorí pé tí o bá lọ ṣọ́ra ihun tó fẹ́ kọ̀ fún yẹn ṣe ó kọ̀ fún tán ihun tí ohun tó kọ̀ fún yẹn fẹ́ bí yóò lágbára ju ohun tó fẹ́ kọ̀ fún yẹn lọ ọjọ́ máa bàjẹ́ dé. ìmọ̀ bóyá yóò bá mi báyé dáadáa tó bá analyze ẹ̀ dáadáa orí yàn tí yàn mutí lápèjúwe wọ́n fẹ́ wá kọ̀ fún pé kó má mutí lágbo náà olùṣèlérí burúkú ọdí ọtí náà ló wà òun tó àwọn sì rí pé kéde ìdọ̀tí lóhun ó sì gbé kó sì lámẹ́ lérí ó sì pẹ́ dànù síbì kan pípa tó pa ẹ́ àti pé gbogbo ẹni dákẹ́ olóṣèlú àwọn ènìyàn wàláhì ẹ̀kọ́ ni tó bá kan ò lè ṣe wọ́bà lágbo ìyẹn tó ti mọrúfẹ́ èèyàn tó jẹ́ pàṣẹ kó gba ẹ̀mí ẹsẹ́ tó jólùmọ̀ nǹkan tó ti dí láwùjọ náà kí wọ́n wá lọ yẹn à ń ṣe àfẹ́kù àwọn ẹni tó lè mú nǹkan fìdí ẹ̀ múlẹ̀ nínú ṣàrí'íyà ni sábà mékè ni má mutí ọtí ẹni tó mutí lè wà àlìjánà àyíbá ó lè wà àlìjánà
ó wáyé bẹ́ẹ̀ nínú àwọn sálàfù kan ti lọ tó jẹ ìmáàmù tí ó mu tí fi ń kírun fáwọn yẹn nínú àwọn ènìyàn tó ti lọ ó kírun lákìlé ẹ̀yẹ ká lọ wá mọ̀ gbà tó kírun tó sálámà ìwá ń bí àwọn jàmọ́ lẹ́yìn bí kí ni azid rákà tí mo kí kò tí tó ṣe kí n kọ́mplẹ́tì ẹ̀ àwọn jàmọ́ wa ní mọ̀ kí n tó àwa mi tó nígbà dábì ní innama ju'ila al-imam li utamma bihi àdábì ní agbé ìmáàmù síbẹ̀ kálíbà mọ́ gbọ́ṣe rẹ̀ ni wọ́n rí pé táwọn bá sọ ohun tó yẹ káwọn sọ fún bẹ́ẹ̀ tó ń ṣe kí ni ó ṣẹlẹ̀ ní mọ́sálásí agbẹ̀ndákẹ́ fiqhul inkar al-munkar náà ló bẹ̀ ibi já sí pé ká ṣọ́ra láti máa gba ìmọ̀ lọ́dọ̀ àwọn ọmọ kéékèèké ká padà sọ́dọ̀ àgbàlagbà tó jẹ́ olùmọ̀ èyí sọ olùmọ̀ tó mọ̀ nípa àṣírí tó fi ń wá owó èyàn kọ́ wò ń gbé kájókòó ká hàn tó ká ìtànà kàlẹ́ òun kọ́ ni mò ń sọ ilmu shar'i al-haqiqi ìmọ̀ ń pè ọlọ́run sọ ànábì sọ tó ní ìfarabalẹ̀ nínú òun sọ kìí ṣe tọ̀hún wọ́n sì wà láwùjọ kọ́lọ́run kó ṣàmọ́lẹ̀ nìkan kan wa. àmì tó tẹ̀lé kathratul mal wa kathratu shuh tó bá di ìgbẹ̀yìn gbà nínú súnnà tí ànábì wa Muhammad ànábì ní owó pọ̀ ahun tó fẹ́ náwó gan ó tó pọ̀ owó yóò pọ̀ nípò òṣì ni kò ní wúlò láwùjọ náà ẹ̀gbọ́n yìí dáadáa o owó ṣe kí ni yóò pọ̀ nípò òṣì kò ní wúlò láwùjọ náà kó lè bá fi yé àwọn tálíkà tán nídìí oúnjẹ pọ̀ láwùjọ àná fún wọn àwa rí alágbe tí ń kunrin ó wá dúró ó wá ná 50 mil fún tí tálíkà sì ń wò ó pé yé kí n tẹ̀rí 5 mil fún ọ̀nà ilé yìí lásán ṣẹ̀rígbà àdánwò ni tó níbi tó gbé náwó fún alágbe tí ń kọrin tí ń lùlù lágbo olòṣì ń bẹ nú ẹ̀yìn tẹ́jọ wáṣọ kankan náà kò tí ì rárá olòṣì gidi tààrọ̀ ìfi ń jẹ tọ̀sán ìfi tọ̀sán fi jẹ talẹ́ aṣọ tó wá bá yín rà yẹn méjì ni kó já sí pé wọ́n rà fún wọ̀ ni àbó yáwó fi rà á òun náà sáfẹ́ sọ pé kóun mọ̀ dí ní ẹgbẹ́ òun fẹ́ wọ̀ láàrin fàmí ọ wá wá bẹ́ẹ̀ wọ́n sì jẹ́ olówó kan láàrin fàmí náà ń wá owó tó fẹ́ fi jẹun kò rí ọ wá dúlágbó níwájú ẹni tí ń kọrin ọ wá ná 50 mil fún ẹni tí ń lò 50 mil fún ẹni tí ń ṣe nǹkan 50 mil ó yẹ kí ni 150 ẹ bá wo tension ẹ̀ lágbo yẹn yóò monté yìí kọ̀ọ̀kan lè dẹ́wọ́ lè sí ẹ̀mí kó wá pa ẹ̀ ń gbò yìí ṣèyàn rèé ń já sí pé owó ń kọ́ ó pọ̀ aláhùn ni ẹ́ nítorí pé ò ń náwó síbi tí ò ti lè hò a kì í bí ìgbàdo síbi tí ò lè yọ ò ìwọ ni ká mọ́ gbàgbé gbogbo owó yìí báyìí ń kọ́ sanuhasabu alayhi yawm al-qiyamah a ò rojọ́ lérí al-qiyamah arábìnrin tí nǹkan báyìí bá ti ń gbalẹ̀ kan kọ́ ká mọ̀ ń pa al-qiyamah ṣe kìíní ìsúnmọ́ tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ẹni tó yá hun kó jáwọ́ kó nu ahun kó náwó síbi tó yẹ kó náwó sí àwọn tálíkà ẹ wá wọn lọ ẹ wá wọn aláìsàn lọ́wọ́ ẹ lọ lédò tó kẹ lọ́wọ́ ohun tí ń ṣẹlẹ̀ mẹ́ẹ̀ ẹlòmíín wa pòsíṣàn èèyàn kan náà fún kò lè yí mọ́ títí ó fi kó láyé onídìí owó ẹlòmíín wa oúnjẹ tí wọ́n kọ̀ fún gbígbó mọ́ jẹ wà láyé òun oníjẹ gbà tí kò rí ni wọnú fàmí ẹ ó rí tó bá rí inú fàmí ẹ wo sínú fàmí mi ó pọ̀ rẹpẹtẹ ẹ ká padà sẹ́yìn ká jáde kó nínú àwọn ẹni tí Ànábì ká sallallahu alayhi wa sallam kọ́lọ̀ ń kó ṣàmúlẹ̀ ní kọ̀ọ̀kan wa nínú tí láàmàrí tí ó mọ̀ tọ́ka sí pé al-qiyamah ti súnmọ́ obìnrin ó pọ̀ kathratu nisa wa qillatu rijal ọba dẹ̀yìn gbẹ̀yìn wa obìnrin ó pọ̀ gan ọkùnrin ó ṣọ̀wọ́n débi ń pé nínú súnà tí Ànábì wa Muhammad Ànábì ní obìnrin ó pọ̀ débi wípé
ọkùnrin kọ̀ọ̀kan ó móbìnrin second obìnrin ó fi ṣẹ́kù lẹ̀. Ẹ̀gbọ́n yóò bá tí mo sọ. Ǹjẹ́ wọn àti mọ́kọ̀ báyìí nìsín? Bá a tó àánú lu àyí, tá a bá fẹ́ ìyàwó mẹ́rin obìnrin ó ṣẹ́kù lẹ̀ o. Pọ̀lú bẹ́ẹ̀ àwọn ìyàwó níbi ní irọ́ o, wọ́n dàmí láàmú o. Ó bá ti lè fẹ́ ìyàwó dàmú gbèsè ayé mi ni ẹ̀sìn dámú sí ní ká má dàyàn láàmú. Ayé! Ó sì gbọ́ súnà yìí. Súnà ti yẹn á wà síwájú. Ọ̀nà ó jìn gan. Kán fẹ́ ìyàwó lé ẹ. Ṣé o máa ń pé kìkì dá obìnrin ló bí? Èmi ń ṣàdúrà kan fún ẹni tètè ṣàmì kí tó parí ẹ̀ o, àbí kí má ṣe. Tán bá ṣe fún ẹ ládùúrà ń pé kọ́lọ́run jẹ́ kí gbogbo àwọn obìnrin ayé kan rọkọ fẹ́lẹ́ ọ̀kọ̀ọ̀kan àwọn ọmọ ẹ̀ kan lélẹ̀ ṣó ṣàmì. Ṣé o máa ń pa àwọn ọmọ ọlọ́mọ ló lélẹ̀? Nínú súnnà tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam al-Qur'an òun ni ká fẹ́yàwó léyàwó ṣùgbọ́n tàlẹ́ntọ́ fẹ́ fẹ́yàwó léyàn tàlẹ́ntà fẹ́ fẹ́yàn lè ká tó kẹ́kọ̀ọ́ yìí náà ọ̀rọ̀ padà wáyé lérí ẹ̀ qariban insha Allah. A kàn ń sọ àwọn àmì tí ó máa tọ́ka sí pálkì yá máṣe kìí súnmọ́ lọ́sọ̀ fúnra. Èyí tó tẹ̀lé kathratul haraj wa huwa al-qatl. Tó bá di gbẹ̀yìn gbà arábìnrin ìwà ìpa èèyàn yóò pọ̀ àti ìrìn o àárí débi ń gbé àwọn èèyàn ń kọ́ṣẹ́ apàyàn tó bá gbẹ̀mí èèyàn láyé ó ti lọ sanwó okú fáwọn èèyàn lékele ẹ̀bà lọ́gbẹ̀mí ẹ̀ sílẹ̀ èyí bọ̀ náà ti kọ́ṣẹ́ yẹn tó bá fún poison jẹ ó gbé bọ̀ sí lérí tó bá jẹ́ ní eré ọ̀nà aláyẹ̀ iná ní káwá pa àmọ́ pẹ́ yìí ni gbogbo orí tẹ́ ń ṣe wá lápájá ló ní káwá mọ́ ẹ̀mí yín lọ ó mọ̀ gbọ̀n ní pé kí ni àjọyọ̀ kú mi ò títò lápájá tó ní káwá gbẹ̀mí ẹ̀ kílé ẹ̀ kó ṣe fún ọ̀nà ọpa rí má pa lọ bá ń pé kí ni mo ṣe fún ihun tó ṣe fún ọkọjá ń pé ọya ló kò tí ì lágbára àti sanwó náà ó wá rí pé ń fa ìtìjú fún òun ẹ̀ kúkú gbẹ̀mí ẹ̀ tí n bá ti rí mọ́ ń rí sí mi so lè sí ọkọ nìyẹn ehe o ẹ̀mí tó jẹ gbèsè ní sàn bí mo ṣe wà mí èmi náà jẹ gbèsè kò tí yé ẹni tí mo jẹ ń gbèsè ọba wo kó kọ́ńvókè mi a lọ sọ ọba sì wo kó tì mí mẹ́wọ̀n ẹ̀yìn ní ṣe pòblẹ́mù kan Ànábì wa Muhammad sallallahu alaihi òun náà jẹ gbèsè ó jẹ gbèsè ò sọ̀yàn délé rí ibú láyé kò ní kíyàn mọ́ gbáyé èèyàn náà ní jẹ gbèsè yàn ní sàn ṣùgbọ́n ìwọ tó jẹ gbèsè yàn kí ló fẹ́ sún ẹ débi bí kò ní kálọ́gbọ̀ ẹ̀mí ẹ̀ sílẹ̀ tó bá di pé ọ̀rọ̀ débẹ̀ alkiyama ti súnmọ́ kódà Ànábì sọ débi pé ẹlòmíín gbà mí tó lọ pààyàn ẹni tó bá ní pé lágbájá ọmọ lágbájá kí ni tó bá tó fi pa kò ní rọrọ̀ sọ ẹni tí wọ́n pa gan kí ló fà á tẹ́bi pa òun náà òun ló lè rọrọ̀ sọ Ànábì wa ní wal qatilul maqtul fin nar ẹni tí wọ́n pa àtẹ̀ntàn pààyàn kí ní kejì wọn inú náà ni wọ́n lọ sallallahu alaihi wasallam. Èyí tá fi parí ẹ̀ tá fi rí ẹ̀ tì lónìí tá tó gbé insha Allah ní ọjọ́ tí ń bọ̀ òun náà ni kathratul maut fuj'atan ikú òjijì ó pọ̀ ikú kí ni ikú òjijì ẹ̀ntà lérò kú sí aná lájọ sọ mọ́sálásí kí ló ṣe wọ́n lè rí ń fọ́ òun ni o kò lè dò tó kọ́pọ̀ ní rẹpẹtẹ tó mọ pópó àwọn èèyàn pé eléyìí náà ti lọ kò sí lọ́dún mélòó kan èyí tó wá pọ̀ jù ní àwọn ọkùnrin ní kú jù àwọn ọkùnrin náà ṣe kí ni ilé ti dá àwọn obìnrin ló gba òkú àṣẹ ilé nísìnyí náà ń pàṣẹ nù ni kò ságbà ń lé mọ́ ilé ti dá pátápátá kọ́lọ́n kó ṣàmúlẹ̀ ní kọ̀ọ̀kan wa wọ́n tó bá dé gbẹ̀yìn gbà láti ẹnu Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam a máa rí àwọn obìnrin tó já sí pé gbogbo aṣọ tí wọ́n máa wọ̀ nígbà náà aṣọ bí ìkòkò náà máa wọ̀ tó bá wọ aṣọ gbogbo òkò ara wọn ló máa rí
alkasiyat alariyat ó wọṣọ bí aláìwọṣọ kí ní ṣe rẹ̀ lónìí ìdá méjì aṣọ délẹ̀ àwọn òkè báyìí kí ni fìlé òun láwọn ọ̀rẹ́ ni ọlọ́kùnrin bá aṣọ náà òjò náà òbí gan ó kó fọmọ kọmọ fi lọ́rọ̀ àkúrà lọ́jà yóò wá wọṣọ sẹ́ńtírì gbọmọ tòun lajú ni ọlọ́run dákun má ṣe wá ní ọ̀dẹ̀jú bí ẹni tó lajú o ọlọ́run kò ṣàmọ̀ràn ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run dákun abẹ àfiọlá yẹn fi bẹ àfiàánú yẹn fi bẹ gbogbo àwọn àmì tí a kà yìí ànábì ó kà á fún wa lẹ́nu pé ń fún wa lára pé ká gbìyànjú láti múra mọ́ àwọn iṣẹ́ tí a tètè sáré ṣe nítorí pé ọjọ́ kú wa yóò súnmọ́ ni kí ọlọ́run ọba àdìkẹ́ wa ó dákun kó kó àmọ́ ṣe níbi àwọn ṣílẹ̀ tá a ṣe tàbí olórí ayé tó ti yá Allahumma a'izz al-islam wal-muslimin wa adil ash-shirka wal-mushrikeen. قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما أحراك بهذا أن يكبر قدرك عند الله